èyí làwọn ohun tó ṣẹlẹ̀ níbi ìṣíde ìpolongo ìbò fún Tinubu ní Jos. bá a bá dá 20 ọdún á pé bá a dá 30 oṣù ó ń bọ̀ wá kọ̀la ọjọ́ táwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fẹnukò sí láti ṣíde ètò ìpolongo ìbò fún olùdíje fúnpò ààrẹ wọn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kọkànlá yìí tí ìlú ti fọ́n sí láyẹyẹ náà wáyé nílùú Jos ìpínlẹ̀ Plateau. Láti àṣálẹ́ ọjọ́ ajé Monday tó ṣáájú ní pápá ìṣeré Rwang Stadium ti pàwọ̀dà bí ọ̀gá tí wọ́n ti ṣe gbogbo àyíká rẹ̀ lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn àwòrán Tinubu àti Shettima, ìwé ìpolongo ìbò àlẹ̀mọ́gìrì, àsíá ẹgbẹ́ APC, àsíá ìpolongo ìbò tí wọ́n ya àwòrán Tinubu àti Kashim Shettima tí í ṣe igbákejì rẹ̀ sí, àwọn òdòdó olóòórùn dídùn àtàwọn nǹkan ẹ̀yẹ míì. Bákan náà ni ètò ààbò tí wọ́n ró lágbára láyìíká pápá ìṣeré náà àti káàkiri àwọn ọ̀nà márosẹ̀ yóò ti mú káwọn aráàlú àtàwọn àlejò fura pé ètò àkànṣe kan fẹ́ wáyé nìyẹn. Wámúwámú làwọn ẹ̀ṣọ́ aláàbò lóríṣìíríṣìí dúró bí ológun, àwọn sọ́jà, àwọn ọmọ ogun ojú òfurufú, àwọn ọlọ́pàá, sífù dìfẹ́ǹsì títí kan àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó tí wọ́n ń pè ní road safety kò gbẹ́yìn, gbogbo wọn ta mọ́ra níbẹ̀. Olórí orílẹ̀-èdè wa ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ló lọ ṣíṣọ lójú eégún ètò ìpolongo náà tó sì fi í lọ́lẹ̀. Nígbà tí Buhari yóò fi jáde nínú ọkọ̀ òfurufú tó gbé e wá, ó ti wọṣọ ẹgbẹ́jọdá àkànṣe tí wọ́n rán fún ètò ọ̀hún. Aṣọ náà ló sì wà lọ́rùn ọ̀pọ̀ àwọn èèkàn ẹgbẹ́ APC àtàwọn gómìnà wọn títí kan àwọn olùdíje Tinubu àti Shettima. Agbádá ni gbogbo wọn fi dá tí wọ́n sì wọ̀ lérí ìmúra wọn. Níwájú ọ̀kọ̀ọ̀kan agbádá náà wọ́n kọ àkọlé síbẹ̀ pé APC Jagaban ẹ káàbọ̀ sí Plateau. Wọ́n sì ya àwòrán Tinubu, Shettima àti olùdarí àgbà fún ètò ìpolongo ìbò wọn tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Plateau lọ́wọ́lọ́wọ́ ọ̀mọ̀wé Simon Lalong àti máàpù ìpínlẹ̀ Plateau sí i. Bó tilẹ̀ jẹ́ pé igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò àti àwọn mínísítà kan bíi Rauf Arẹ́gbẹ́ṣọlá àti mínísítà tẹ́lẹ̀ rí Rotimi Amechi kò yọjú síbi ètò náà. Lára àwọn èèyàn pàtàkì tó pèsè síbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún, tìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá, ti Èkó Babájídé Sanwó-Olú, alága APC Abdullahi Adamu, àwọn olóyè ẹgbẹ́ àtàwọn ọmọ ìgbìmọ̀ ìpolongo ìbò náà. Aṣọ funfun báláú kan ni Tinubu wọ̀, ó sì dé fìlà pupa tó ní àwòrán táwọn èèyàn ti mọ̀ sí. Bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ Olúrẹ̀mí jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí àga ọlọ́lá funfun tí wọ́n pèsè fún wọn. Èrò rẹpẹtẹ ló wà ní pápá ìṣeré náà tí wọ́n wá fi àtìlẹ́yìn wọn hàn. Pẹ̀lú ayẹyẹ yìí, ìpolongo ìbò ààrẹ fún Tinubu yóò bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ọjọ́ 13 oṣù kejì sì ni wọ́n láwọn máa fi àdàgbà ètò náà rọ̀ lẹ́yìn àṣekágbá ayẹyẹ tó máa wáyé lÉkòó. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.